Ṣótadé lórúkọ tèmi, gbajúgbajà òṣèré Nollywood. Orí ètò Bísí Ológe la wà. Ẹ wo tẹ́ bá fẹ́ mọ̀ pa gbogbo ẹ̀ṣọ́ ara fàájì tó yọrantí ní òde lápájọ nílẹ̀ adúláwọ̀. Lórí ètò Bísí Ológe ẹ má yí yẹ̀ wò. Yẹmí Ṣótadé ló sọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́. Mi ni Yèyé Ọ̀ṣun Tẹjúmádé Ọ̀ṣun ọmọọba ìlú òkèrè. Mo ń ṣọjọ́ ìbílẹ̀ ní January 4, 2023. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọba tẹ́rẹ kárí ayé, ọba mẹ̀nímọ̀lá, ọba tó dá mi sí lónìí títí tí mo fi wà lọ́jọ́ òní láti bẹ̀rẹ̀ pẹ̀lú ayé mi. Mo dúpẹ́ o, mo mọ̀ lóore, gbogbo àwọn tó dẹ̀ wá wọ́n bá mi ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi nílé lẹ́kọ̀ọ́ lọ́nà òjò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, àdélébáre àrìnàkórí àfòrà ibi wàhálà ńlá ìdààmú náà ní jẹ́ títí yìí o, ọkọ̀ ọ̀dàbọ̀ òní ṣayé lẹ́sẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò mí náà báyìí, ojú tẹ fi wò mí òní fọ́ọ̀tì tó fọ́ o. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayọ̀ ọ̀wẹ́dẹ kó tó wẹ̀rí ọmọ, awẹ̀rí gbogbo yín sí rere o, awẹ̀rí sọlá Ọ̀ṣun gbèmí o, mo mọ̀ lóore o, orí wo ò ní burú o, ṣẹ́dáwó ò ní gbàgbọ́dé. Ọdún tá a bẹ̀rẹ̀ yìí, ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. Má ṣe Èdùmàrè, àìníṣìlẹ̀tẹ̀, àìníṣìjẹ, àìníṣìwí, àìnídòkú, àìnípasán o nínú ọdún 2023. Èmi ọmọọba Yèyé Ọ̀ṣun Tẹjúmádé Ọ̀ṣun, mo fẹ́ kí gbogbo yín pátá tó wò mí kẹ́ máa wo Bísí Ológe Show TV station tó jáde. Kò sí tó ń ṣẹlẹ̀ lágbàáyé tí Bísí Ológe Show tí kò kì í gbé o. Ilé ni gbogbo wa máa rí o. Bísí Ológe Show iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ o. Ó ti rí bó ti ṣe bẹ́ẹ̀ òbí o. Ìwọ ìwé lápọ̀lọpọ̀ oṣù ayé ìgbà olómi tútù wọ́n tẹ́ ní àtàtà wọ́n tẹ́ ní ọlọ́lá wọ́n tẹ́ ní àtàtà ìwọ́n tẹ́ ní àyẹ́sí orí máa ń tọ́wọ́ lọ́nà oṣù máa tẹ́ ẹ̀rọ ipò ọba dára ipò ọba ipò ọba dára ipò ọba ìwọ ìwé lápọ̀lọpọ̀ oṣù ayé ìgbà. Ọjọ́
for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.